ìlú kan wà èyí tí a mọ̀ sí Kòjẹ́gbin, and there was a young man called Enitan. Àkọlé iṣẹ́ yìí òun la pè ní ògo tó ti sọnù, tó dá lórí ọ̀gbẹ́ni Enitan yìí. Ẹ máa bá wa ká lọ. A rí Enitan nígbà tó ti bí interview tó lọ dé, tí ebi sì ń pa tí ó pe ìyàwó rẹ̀ jáwọn tó ṣẹlẹ̀. Rachel! 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 Yes dear, ẹ káàbọ̀ ọkọ mi. Kí ló ṣẹlẹ̀ tó fi ń kà mí lóhùn? Ẹ má bínú, bí ìkúkú kà yín lóhùn. Mo wà ní kíchìnì, mò ń fabọ́ lọ́wọ́. Anyway, ebi ń pa mí. Kí ló wà nílé tí mo lè jẹ? Báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí? Ṣé ẹ ti gbàgbé ni? Ẹ fowó kankan sílẹ̀ kẹ́ tó kúrò nílé láàárọ̀ náà. Ṣé bó mọ̀ pé tówó bá wà nílẹ̀ máa fún ẹ bí tí mo dẹ̀ lọ rèé, iṣẹ́ ò tí ì bọ́ sí i. Ó dáa, ṣé gàrí wà nílé tí mo lè mu? Kò sí wàhálà, ó dàbí mo gba gàrí abọ́ kan lọ́wọ́ ìyá àjẹgẹ̀. Ẹ jẹ́ kí n wọlé kí n lọ gbé wá. Jẹ́! Kí ló ṣe ẹ́? Ẹ wo, ẹ ṣáà má wọrí tí ẹ̀yin ṣáà gbà kẹ́ jẹun náà. Ok. Ẹ gbà. Sẹ́yìn ti jẹun. Kí la fẹ́ ṣe? Àwa náà ti mu gàrí. Ó dáa, kò sí wàhálà. Yes, my brethren, àti rí ìtò ṣẹlẹ̀ nígbà tó ti bí interview dé. The following day, ó múra láti jáde, ó pàdé ẹnìkan lọ́nà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣògo. Ìjà wọn tó ṣẹlẹ̀. Brother Enitan, ó ga o. Àsóòtọ́ lọ́rọ̀ àwọn Yorùbá tó sọ wípé ẹni a bá ń wá lọ ọ̀nà là ń kó. Ṣògo, ṣé kò sí? Mo máa rí ẹ. Ẹ wo brother Enitan, mo ní kí n wá congrats yín ni, torí wípé orúkọ yín ó jáde níbi iṣẹ́ wa ní àwọn tó wá fún interview èyí tí a ṣe last. Amúrí wípé wọ́n ti lẹ orúkọ yín jáde. Did you mean it? Brother Enitan, mi ò lè tàn yín náà, orúkọ yín ti jáde iṣẹ́. Ọlọ́run ṣe o. Kí ni màá wá ṣe báyìí o? Ẹ wo brother Enitan, tó bá dọjọ́ Monday kí ẹ tètè wá síbi iṣẹ́ wa, kí ẹ wá rí ọ̀gá àgbà iléeṣẹ́ náà pápápá, kí ẹ̀yin náà lè bẹ̀rẹ̀ iṣẹ́. Àwo iṣẹ́ àbúrò mi, ó ṣe gan ni, ó ṣe gan ni. Màá máa rí ẹ, ó ṣe gan ni. Kò sí wàhálà o, kò sí wàhálà. Ó ṣe àbúrò mi. Mi sọ pé máa lọ bí tí mò ń lọ mọ́ o. Ta ló wà nílé? Rachel, wo mi ò lọ mọ́ o. What is the solution to this great calamity? Ọ̀rẹ́ Enitan lọ́dọ̀ pastor tó wá gbàdúrà jáwọn tó ṣẹlẹ̀. Yes. Bàbá, ní orúkọ Jésù, àmín. Ọmọ, ní orúkọ Jésù, àmín. Ẹ̀mí mímọ́, ní orúkọ Jésù, àmín. Ọ̀rọ̀ ọmọ rẹ ó di ọwọ́ rẹ. Bàbá, gbogbo tí bàtà ti ń ta lẹ́sẹ̀ ó yàbò òróró ìtura sí, àmín. Gbogbo ohun tó dùn lọ́kàn ayérayé ẹ wá ṣe fún, àmín. Jésù Olúwa wa, àmín. Brother Daniel, ẹ jókòó. Ṣé rí bí mo ti ń gbàdúrà, amúmiri wípé ìgbéga kan ń bọ̀ níwájú ọmọ ènìyàn, pàápàá jùlọ níbi iṣẹ́ tọ́mọ ènìyàn ti ń ṣiṣẹ́. Àmọ́ ẹ jẹ́ kí ọmọ ènìyàn kí ó fi gun àkóbá kí ó fi bú níwájú rẹ̀. Brother Daniel, ẹ ní láti gba àwẹ̀ àti àdúrà ọjọ́ 3 kí ẹ sì máa ka Psalm 4 sínú omi
kí Olúwa kí o lè gbọ́ ohùn ìgbé yín àti ẹ̀bẹ̀ yín. Ṣé ti gbọ́? Àlàáfíà fún yín. Yes, nínú ilé ọ̀rẹ́ ìyàwó Ẹnìtàn, a rí ìyàwó Ẹnìtàn àti ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n sọ̀rọ̀ lórí àríṣe Ẹnìtàn. Ìjà wọn tó ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi ó kújọ́ mẹ́ta ojú ẹni wo ọ̀rẹ́ pààyàn ti ṣègbè kan náà ìwọ ni mo wá rí. dúró kí ló ṣẹlẹ̀? ṣé kò sí nǹkan kan? wo ọ̀rẹ́ mi wá ń bínú. ọ̀rọ̀ ajé mi ó ti tojú sú mi. bí mo ṣe wà yìí látìgbà tí mo ti dọ́dọ̀ ọkọ mi ì rí sí mi látàárọ̀ dalẹ́ rí. wo ọ̀rẹ́ ó ti sú mi. má wọrí fọkàn ẹ balẹ̀. mo ní bàbá kan tí màá mú ẹ lọ sọ́dọ̀ ẹ̀, àmọ́ jẹ́ kó di nírọ̀lẹ́ ọ̀la màá mú ẹ lọ sọ́dọ̀ bàbá yẹn. ọ̀rẹ́ mi ó ṣe já kú lọ báyìí. rárá o má wọrí jẹ́ kó dọ̀la. mo máa mú ẹ lọ jẹ́ kó dọ̀la. ṣé wàá lè jẹun báyìí àbí? wo kò tẹ́ sí wàhálà kò sí wàhálà. Yes, ọ̀rẹ́ gbà nímọ̀ràn bí òun fẹ́ lọ sọ́dọ̀ bàbá kan. Ìjà wọn tó ṣẹlẹ̀. Nínú ilé Ẹnìtàn, a rí Dáníẹ́lì ọ̀rẹ́ Ẹnìtàn tí ó wá bá lálejò tí ìyàwó rẹ̀ sì wọlé bá wọn. Ìjà wọn tó ṣẹlẹ̀. Ẹnìtàn, ọ̀rẹ́ mi Daniel, kí ló ṣẹlẹ̀? Wo Ẹnìtàn, má bínú sí mi wípé mi ò jọ yú sí ẹ kó tó bí ọjọ́ mẹ́ta. Jọ má bínú sí mi, iṣẹ́ ló fà á. Daniel, mo kúkú bínú àbí kí ni mo fẹ́ ṣe? Gbogbo ìgbà mi wọn náà mọ̀ pé àìríṣe mi kò jẹ́ kí n mẹ́lẹ̀ tí mo fẹ́ ṣe. Ẹnìtàn, wo má bínú. Ó yẹ kí n máa yọjú iṣẹ́ gbogbo gbà, àmọ́ iṣẹ́ náà ló fà á. Ṣùgbọ́n kí ló ń ṣẹlẹ̀ gangan? Ẹnìtàn, kò yé mi. Wo Dání ọ̀rẹ́ mi, má jẹ́ ń tẹ̀ ẹ́. Gbogbo nǹkan ti dojú rú, kò yé mi gan náà mọ́. Daniel, ṣàánú fún mi. Ẹnìtàn, má jẹ́ kí n tẹ̀ ẹ́. Sórí gbogbo wàhálà àti àjálù tó wà yìí, ká ní wípé o fàyè fún Jésù Kristi Olúwa wa, kí o gbà gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, gbogbo ìṣòro yìí ìbá ti yanjú. Ṣùgbọ́n ó kọ̀, ó gba Jésù náà gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Ẹnìtàn, báwo ló ṣe fẹ́ bọ́? Dáníẹ́lì, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Ṣebí ẹni tínú ẹ̀ bá dùn ló máa lọ sí church, àbí tí n bá lọ church tó bá ń powó ìdá mẹ́wàá tó ń powó ọrẹ tí mi ò rí dá, kí ni kí n wá ṣe? Dáníẹ́lì, wo mi ò lè lọ. Ẹnìtàn, má jẹ́ ǹtẹ̀ ẹ́. tó bá ṣetán láti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, máa mú ẹ lọ sọ́dọ̀ pásítọ̀ chọ́ọ̀chì wa. Mo mọ̀ wípé tí o bá débẹ̀, tí o bá ṣàlàyé gbogbo ohun tójú ẹ rí fún wọn, wọ́n á bẹ̀rẹ̀ ṣètò àdúrà, gbogbo ọ̀rọ̀ ayé ẹ á dẹ̀ ní ìyẹnjú síbẹ̀. Ló bá tán, ló bá parí. Anyway, díẹ̀ bá wá change díẹ̀, mo ti fẹ́ máa lọ nìyẹn. O ṣé ọ̀rẹ́ mi. ẹ ṣé sá o. O ṣé ọ̀rẹ́ mi. ẹ ṣé wàá máa ròkè o. ẹ ṣé o. Kúkú tọ́jú mi gbogbo gbà. Wo my dear, ó mà fún mi lówó. Ó ní tó bá dọ̀la pa máa lọ sọ́dọ̀ pásítọ̀, àbí kọ́rọ̀ ayé wa lè níyànjú. Kí ni mo gbọ́ tó sọ yẹn? Ọ̀dọ̀ pásítọ̀, ṣó fẹ́ gbọ́? Ṣó fẹ́ gbọ́ tọ̀rọ̀? A lọ sọ́dọ̀ pásítọ̀ kankan o, a lọ síbi kankan. Ọ̀dọ̀ babaláwo là ń lọ. What? Babaláwo? Àbí kí ló ti pè? Wọ́n sọ̀rọ̀ pásítọ̀, òun sọ̀rọ̀ babaláwo. Ṣé o rí? Àtẹni tó lọ sọ́dọ̀ pásítọ̀, àtẹni tó lọ sọ́dọ̀ babaláwo. Nǹkan kan náà làwọn méjèèjì jọ ń wá. Ibi tí mo sọ yẹn gan-an la máa lọ. Anyway, mi ò lè kọ̀rọ̀ sí ẹ lẹ́nu. Ní tó bá ti fẹ́, òun náà ni màá bá ẹ fẹ́. Àmọ́ as for me, èmi ò ní tẹ́lẹ̀ lọ sọ́dọ̀ babaláwo. Kò sí wàhálà, èmi tiẹ̀ máa lọ. Bá mi kówó owó ẹ̀. Owó kí ni? Ṣó fẹ́ máa fi mí sí ní báyìí? Bá mi kówó owó ẹ̀. Yes, nílé babaláwo, a rí ìyàwó Ẹnìtàn pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ lọ́dọ̀ babaláwo. Ẹ já ohun tó ṣẹlẹ̀. Ẹ̀yin ọmọ mi. Bàbá o. Ọmọ tó jọ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú bàbá. Tí ò wá sí ọtí adé tíátíá bá òun. Ẹ wo bàbá ẹ ní bínú ni, iṣẹ́ ló fà á, ẹ má bínú. Èmi náà mọ̀, mo sì mọ̀ pé àìréwú lọ́sàn-án. Bẹ́ẹ̀ni. Tí n bá ti rí ọba, mo ti mọ̀ pé ó tún náà tọ́ bá wà kí lọ́ọ́ bá wà. Ẹ wo bàbá, ẹ ṣeun, ẹ pẹ́ fún àgbà yín àdálẹ́. Ọ̀rẹ́ mi yìí ni mo mú wá sọ́dọ̀ yín. Ọ̀rẹ́ rẹ̀? Bẹ́ẹ̀ni.
kí ló ṣẹlẹ̀ sí? Ìjà ìwọ náà fẹnu ara ẹ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ náà. Arábìnrin, èmi ló kọ rẹ gan. Bàbá, Rachel lórúkọ mi. Arábìnrin, iye sọ kó mọ́, tó bá ti déwájú mi, kí ló ṣẹlẹ̀? Bàbá, ẹ gbà mí, ẹ ṣàánú mi, ọ̀rọ̀ ọkọ mi ni, ó ti tójú sú mi. Bàbá, látọjọ́ tí mo ti fẹ́, mi ì nífọ̀kànbalẹ̀ látàárọ̀ ọ̀dàlẹ̀ ló ń jẹ àárọ̀ òbá tọ̀sán, tọ̀sọ́gọ̀ òbá talẹ́. Bàbá ẹ ṣàánú mi. Kí wá ní o fẹ́ kí n ṣe fún ọ gangan ní pàtó? Ẹ ṣeun bàbá. Ẹ wò bàbá, mo fẹ́ kẹ́ ṣáájú owó fún mi ni. Àjò owó. Bẹ́ẹ̀ ni bàbá. Àjò ògógó lè sọ oníṣọ́ bòjì. Kò burú tó bá ṣáájú owó lọ fẹ́, ọ wà wọn ó ṣe fún ọ. Ẹ ṣeun bàbá. Àmọ́ yọkàn náà ní owó péréte yóò tó bí 5,000. Bàbá, ìyẹn ti pọ̀ jù, ibo ni mo ti fẹ́ rí? Wò ó, má wọrí bàbá, ṣebí 5,000 péré ni. Bẹ́ẹ̀ ni. Ẹ má wọrí, mo máa kó sílẹ̀, mo máa san. Ọ̀rẹ́ mi, ó ṣe ọ̀rẹ́ mi. Kò burú bí n bá ti rí 5,000 tó bá wá fi wá di ọ̀túnla bí ọ padà wá, n ó ti pèsè ọ̀sẹ̀ kan sílẹ̀ èyí tó wẹ̀ láago kan òru. Lọ ti gbọ́ kó padà wá. Kò sí wàhálà bàbá, ẹ ṣé o. Bọ́ bá ti wọ ẹsẹ̀ ọ̀hún, ajé ti fi ilé rẹ̀ sí ibùgbé. Ẹ ṣé bàbá, ẹ ṣé o. Bàbá ẹ ṣé, ọ̀rẹ́ mi, ó ṣé o. Kò tọ́pẹ́, kò tọ́pẹ́. Ọmọ mi ó dìgbà. Ó dáa bàbá. Dáa. Nínú ilé bàbá olówó kan tí kò rí ọmọ bí àrí pásítọ̀ ń bẹ, ìjà wo tó ṣẹlẹ̀ pẹ̀lú ìyàwó bàbá olówó náà. Father, in the mighty name of Jesus. Amen. Son, in the mighty name of Jesus. Amen. Holy Ghost, in the mighty name of Jesus. Amen. Oh Lord, we commit this family unto your able hand. Come and take perfect control in their life in the mighty name of Jesus. Amen. Bílíkù àárín jìráfà, akérèbù ṣerébù. Jésù Olúwa wa. Àmín. Dádì wa, ẹ jókòó. Ìyá wa. Pásítọ̀. Ẹ wò bí a ti ń gbàdúrà lọ, a mú mi rí wípé àsìkò àti rọ́mọ bí yín ni kò tí ì tó. Ẹ wò ìyá wa. Pásítọ̀. Ẹ má sọkún mọ́, àsìkò àti rọ́mọ bí yín ni kò tí ì tó. Bẹ́ẹ̀ni. Àmọ́ ẹ súnmọ́ Ọlọ́run kí ẹ máa gbàdúrà àti àwẹ̀. Bíbélì fi yé mi wípé kò sí àgàn nínú Bíbélì àyàfi Paulina èyí tó bàbá Dáfídì wípé ọba tí ò ní tìjú tó ń jó kiri. Ẹ fi ọkàn yín balẹ̀. Elizabeth gan pàápàá ó darúgbó kó tó bímọ. Bẹ́ẹ̀ náà ni Anna. Ẹ fi ọkàn balẹ̀. Ohun tí ẹ máa ṣe ni wípé ẹ máa ka Psalm 4, Psalm 7 àti Psalm 27 kí ẹ fi máa gbàdúrà. Ẹ ṣé sà, Ọlọ́run wà pẹ̀lú ẹ̀yin náà, ẹ ṣé o. Èmi ti rí yín ná, mo fẹ́ máa lọ, màá máa padà yọjú sí iṣẹ́ gbọ́dádì wa. Ẹ ṣé sà o. Ẹ ṣé gan sa o. Ìyàwó ẹ má ronú mọ́ o. Ó dáa, ẹ ṣé sà. Yes. Kó tó di pé ọjọ́ kẹta pé tí babaláwo ní kí ìyàwó ẹni ìtàn àtọ̀rẹ́ rẹ̀ wá, ẹ já ohun tó ṣẹlẹ̀ nínú ilé agbára babaláwo báyìí, ẹ já ohun tó ṣẹlẹ̀. Àyágbà ń tàgàlà, àyágbà ń tódìró, bókù bá kú láyé, àkàtà sì gbòdì ọ̀run mọ̀. Àjọ ògógólú sọ, onísọ̀ bòójì. Mo fẹ́ kọ́ wá filé ayé ẹnìtàn kọ́ fi ṣe ibùgbé. Kọ́ ọmọ ọba jí, kọ́ ọmọ ọba jẹun, kọ́ ọmọ ọba sùn. Ẹ̀yin ìyá mi ò ṣòro ni mọ̀ǹgà. Apanimáwá gún olókìkí òru. Ẹ̀yin ni ta leléyìí? Aláwẹ̀ dìde lórí àwọn ìyá mi. Etí rẹ̀ di ni. Àníkọ́ dìde lórí àwọn ìyá mi. Èṣù láàlú. Etí rẹ̀ di ni. Dìde lórí àwọn ìyá mi. Àwòyẹmí àbí kí ló ti gbéra rẹ̀? Wo kí ló ṣẹlẹ̀ tó fẹ́ rẹrù ẹlẹ́rù kó fa tiẹ̀ lọ́wọ́? Ọ̀rọ̀ ẹni ìtàn kò sí tó kàn níbẹ̀. Àti fògo rẹ̀ dá májẹ̀mú fódìdí 100 ọdún kò sì lè rí ògo náà lò láéláé. Ìgbàgbé wá sí ọ ní èwo èṣù láàlú ògiri òpó ẹ̀bùrà burúkú tí ń jẹ́ látọ́pa. Ọ̀bẹ́lẹ́kún sunkún kẹrù ọ̀bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàróyè ń sẹ́jẹ̀.
òbó ní mi sùn mí kẹrù òbó ní mi òní mi sùn mí láròyé ń sò fún fàyè ẹni ìtànlẹ̀ mo ti gẹ̀ ọ́ mo sì ti gẹ̀ ọ́. ọ̀họ̀họ̀ wo tó bá wá lù ní gbọ́ mo wá kí ọ nílò ní ìbá tìjà wà àmọ́ tó bá wá lù ní gbọ́ ó yá gbòmìjà kaná kí n bọ̀ bá wò. ọ̀họ̀họ̀họ̀họ̀ ìwé ìṣúlá lóògiri òkò ẹ̀bùrà burúkú tí ń jẹ́ látọ́pa bọ́ bá gbómi kàjà kaná pẹ̀lú mi ọ̀kú bájá ṣe kú tó gbòòrò. wo èmi ọkùnrin gbọ́ngbọ́n dápẹ́rin náà lọ́ọ̀bẹ̀ mi tán tí sígbó tí mo ti ra mi sọ́jú ọ̀nà ọ̀hún rẹ ní bájà mo fọ̀ gírí mọ́ra ìyàwó mi jà mo sọ kò jà sí gbòòrò. wo tọ́ba lọ́ọ̀ ní gbọ́ apá ó pa ọ́. Awúyẹmí tó bá wá rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé agbára rẹ̀ dá ọ lójú ó yá pa ẹtú méje tó dẹ́ pa fẹ́ràn. tó bá ṣe pé nǹkan fẹ́ rí náà nù. igbógi o àjànà ló fẹ́ ọ̀rọ̀ ń àwọ̀ ìyálẹ̀ ta kówó ẹ̀ ní sáwọ́ ayé òkùnkùn ní sáwọ́ òdi ọ̀run bí kówó ayé bá ké àwọn àgbà sì gbòdi ọ̀run lọ kówó ayé ti ké lé ní kíbi ó mọ̀ lọ igi ẹ̀ bá ràn ní gbakú yeye kú olúgbó ní kúkú olúkẹ́dùn. ajá fún Ọ̀rúnmìlà ní bàbá ti kọ̀ lọ́rùn bàbá sàlọ́ ayé wọ́n ní wọn Ọ̀rúnmìlà ọ̀tàrí wájú ọ̀tàrí lẹ́yìn ọ̀tàrí lọ́wọ́ tó àtọwọ́ sí ọ̀tàrí lágbèdè méjì ọ̀run àtayé ó ní tó bá sì ti wájú ni sọ fún wọn pé wájú lọ́ka furu tẹ̀sí fi ń sọmọ wọn ní jàǹbá tó bá sì tẹ̀yìn sọ fún wọn pẹ́yìn láìkí furu tẹ̀sí fi ń sọmọ ní jàǹbá. iná mọ́ èṣù láàlú ògiri òkú. àwọn méjèèjì wọ́n yá ajá o àwọn méjèèjì wọ́n yá ajá àwọn méjèèjì wọ́n yá ajá o àwọn méjèèjì wọ́n yá ajá àwọn méjèèjì wọ́n yá ajá o àwọn méjèèjì wọ́n yá ajá oró. ṣùgbọ́n bá mi la gidi ni àtúkùtùkù rẹ̀ lọ́nà ọ̀run kọ́ lọ́mọ tú ẹni tán lẹ̀. Yes my brethren àti rí nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ babaláwo ti kú báyìí ẹjá wo tó ṣẹlẹ̀ lọ́jọ́ kejì nígbà tí ìyàwó ẹni tàn àtọ́rẹ́ rẹ̀ dé ẹjá wo tó ṣẹlẹ̀. a rí ìyàwó ẹni tàn tó padà tọ̀ bàbá wa ẹjá wo tó ṣẹlẹ̀ tí wọ́n yìí sọ pé bàbá ti kú. bàbá o ẹ káàsán lé o èyí bó wà ní bàbá yàtí báyìí. bàbá o. ẹ káàsán mọ́ o. ẹ káàsán o ẹ dákun bàbá Owóyẹmí mò ń béèrè. bàbá Owóyẹmí. bẹ́ẹ̀ ni. àbí kí lẹ ti pè é. bẹ́ẹ̀ ni àwọn náà ni. ẹ jọ̀wọ́ báwo lẹ ṣe jẹ́ sí bàbá Owóyẹmí o. ẹ wo mo wá iṣẹ́ lọ́dọ̀ wọn ni wọ́n dẹ̀ ní kí n padà wá lẹ́yìn. ó mà ṣe o bàbá ti kú láti jẹ́ta. bẹ́ẹ̀ ni bàbá ti kú láti jẹ́ta. ó dàbíi pé ẹ mọ bàbá tí mo béèrè bàbá Owóyẹmí gangan àwọn ni mo béèrè. tọ́ni rúgbọ̀n funfun báyìí bàbá Owóyẹmí wọ́n ti kú. tèmi bá mi ayé mi o. ẹ pẹ̀lẹ́ madam ẹ pẹ̀lẹ́ ẹ máa lọ. bàbá. yes àti rí tó ṣẹlẹ̀ wọ́n jíṣẹ́ fún bàbá ti kú. àríbàbọ̀ lówó nínú ilé rẹ̀ tó ń ka newspaper lẹ́yìn oṣù díẹ̀ ìjà ohun tó ṣẹlẹ̀. my dear kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ẹ́. ẹ wo ó dàbí pé òyì fẹ́ máa kọ́ mi. òyì kẹ̀. mo ń bọ̀. my dear pẹ̀lẹ́ jẹ́ kí sáré pé dókítà jẹ́ sáré pé dókítà. ọmọ yìí dà Kàsálí ìwọ́dà Kàsálí. ó yá. pẹ̀lẹ́ my dear pẹ̀lẹ́. iṣẹ́ ọkọ mi. pẹ̀lẹ́. yes àrí ẹnìtàn àti ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n lọ sọ́dọ̀ pásítọ̀ láti lọ ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ nílé ayé ẹnìtàn fún pásítọ̀ ìjà ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀. ẹ pẹ̀lẹ́ broda Daniel. yes sir broda mi kejì náà mú kí yín o. yes sir ẹ wo pásítọ̀. yes broda Daniel ẹ wo ọ̀rọ̀ ẹ̀rẹ́ mi yìí ó ní mo mú tọ̀ yín wá jẹ́rí bó ṣe wà yìí àjọ parí nílé ìwé lọ́wọ́ kan náà ni kẹ̀dẹ̀ máa wo ó mọ̀wé gan nígbà tá a wà ní skul
àmọ́ síbẹ̀síbẹ̀ nígbà tá a parí kò rí iṣẹ́ kankan láti ṣe. Ó ní mo ṣe mo tọ̀ yín wá ipe kí bá mi ṣètò àdúrà fún káyé ẹ̀ náà kó lè ní ìyípadà, kí ó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀, kí ayé rẹ̀ kí ó lè ní ìyípadà ọ̀tun, kó lè máa gbé ìgbé ayé ọ̀tun. Brother Daniel, brother kejì, ṣáájú gbogbo ẹ kúnlẹ̀, ẹ jẹ́ kí a gbàdúrà. Agbára ńláńlá, agbára ńláńlá, agbára tó jagbára lọ wà nú Jésù, agbára tó ń ṣiṣẹ́ ìyanu wà nú ẹ̀jẹ̀ rẹ̀. Agbára ńláńlá, agbára ńláńlá, agbára tó jagbára lọ wà nú Jésù, agbára tó ń ṣiṣẹ́ ìyanu wà nú ẹ̀jẹ̀ rẹ̀. Jésù Olúwa wa, àmín. Brother Niton àbí Brother Daniel, ẹ jókòó. Ṣé rí bí mo ti ń gbàdúrà, a mú mi rí ìran kan lórí ọmọkùnrin yìí wípé a ti fi ògo ìran wọn, a ti fi dá májẹ̀mú yẹn sínú ìjọba òkùnkùn. Àmọ́ tí ọmọ ènìyàn tí ó bá fẹ́ gba ògo yìí, ó ní láti ṣe iṣẹ́ takuntakun kí ó lè rí ògo yìí gbà padà. That is to say, ẹ máa wà nú àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mẹ́ta, kí ẹ sì wà ní àyíká ilé Ọlọ́run, kí ẹ máa gbàdúrà. Ṣé ẹ rí nínú àwẹ̀ àti àdúrà yìí, kí ọjọ́ mẹ́ta tó pé, a máa mú yín lọ ìrìn àjò láti fi ọmọ ènìyàn bí ògo ọmọ ènìyàn bí a ṣe fi pamọ́. Ẹ wò, inú mi ìbá dùn tí ẹ bá lè gba àwẹ̀ àti àdúrà yìí, torí wípé ìwé mímọ́ sọ wípé àwọn baba ló jẹ èso, eyín ka àwọn ọmọ. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí a bá ti súnmọ́ Ọlọ́run, ó tún sọ síwájú, ó ní àníparú òwe bẹ́ẹ̀ mọ́ nílẹ̀ Ísírẹ́lì, bí kò ṣe kí olúkúlùkù kó ru àìṣedéédé tirẹ̀. Ẹ wólẹ̀ láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún Ọlọ́run ọba, kí ẹ máa wí tẹ̀lé mi. Bàbá, bàbá, mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi, mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi níwájú rẹ, níwájú rẹ. Fi àánú, fi àánú gbà mí lónìí, gbà mí lónìí. Ìwọ sọ nínú ìwé mímọ́, ó sọ nínú ìwé mímọ́ wípé ìwọ yóò ṣàánú fáwọn tí ìwọ yóò ṣàánú fún. Bàbá, ọmọ rẹ wólẹ̀ níwájú rẹ báyìí, ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, ayérayé ó yá fàánú gbà. Àníṣẹ́, mo fẹ́ kí o fi àánú dáríjì, ẹ ṣàmì, àmín. Mo fẹ́ kí o fi àánú gbà, àmín. Jésù Olúwa wa, àmín. Ṣé rí Brother Niton, nígbà tí ẹ bá ti ń ṣiṣẹ́ yìí lọ́wọ́, a ó mú yín lọ ìrìn àjò náà, ẹ wá rí ibi tí ògo ènìyàn gbé wà. Brother Daniel, á wù mí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àti ẹ̀kọ́ síra yín, kí ẹ dúró tì wọ́n nínú àwẹ̀ yìí, inú mi á dẹ̀ dùn. Ṣé ẹ ti gbọ́? Kí ẹ̀yin náà kí ẹ bá wọn gba àwẹ̀ yìí àti àdúrà. Mo dẹ̀ gbà ládùúrà wípé Ọlọ́run á dúró tì yín. Ìwé mọ́ sọ wípé àwọn tó dúró ti Olúwa, a ó tú agbára wọn ṣe, wọ́n fìyẹ́ gòkè bí ìjì, wọ́n sáré kì yóò sì rẹ̀ wọ́n. I pray for you, the Lord is your strength. Ó dá pásítọ̀, ọjọ́ wo gan wá ni mo lè bẹ̀rẹ̀ àwẹ̀ yìí? Brother Niton, ohun tó bá ti yá kan kì í tó pẹ́ mọ́. A rí tí Niton tó ń gbàdúrà nílé Ọlọ́run ní kíkankíkan. Ọjọ́ kejì, ọjọ́ tó bẹ̀rẹ̀ àwẹ̀ àti àdúrà náà rè, ẹja ohun tó ṣẹlẹ̀ sí. Bàbá, ní orúkọ Jésù, ọmọ ní orúkọ Jésù, ẹ̀mí mọ́ lórúkọ Jésù, Olúwa fàánú gbà mí, Olúwa fàánú gbà mí, ṣàánú fún mi, ṣàánú fún mi, má jẹun wá láláì rí ọ, Olúwa ṣàánú fún mi, Jésù, Olúwa ṣàánú fún mi, ṣàánú fún mi. A rí tí òun gbé Niton lọ níbi tó ti ń gbàdúrà.
ìránṣẹ́ mi. Bàbá mi mọ̀ pé ẹ ti dé tòsí. Ẹni ìtàn, mo rí gbogbo làkókò jànjàn rẹ̀, àmọ́ kì í ṣẹ̀bi ọmọ ènìyàn ni ọmọ ènìyàn fi rí ògo lò ní ayé. Ìwé mímọ́ sọ wípé àwọn baba ló jẹ èso, ìyìn sì kan àwọn ọmọ. Ìyà ẹ̀ṣẹ̀ àmọ̀dí òun ni ìwọ ẹni ìtàn jẹ tí wọ́n mọ̀. Àmọ́ mo ṣetán láti mú ọ lọ síbi tí ògo rẹ̀ gbé wà. Máa tẹ̀lé mi bọ̀. Sórí ibi tó wò lọ́nkàn wàá rí i pé kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ibẹ̀ lògo ọmọ ènìyàn gbé wà. Àmọ́ àwọn tó ń lo bẹ̀ sáfífi ògo rẹ̀ dá májẹ̀mú, wọn ò fi hàn lójú ran. Ìwọ náà wò ó. Yes, in the kingdom of darkness, a rí àwọn èṣù tó ń pètèpèrò láti lọ dalẹ̀ ayé láàmú. Pàápàá jùlọ wọ́n jíròrò lórí ògo ayé ẹni ìtàn, ògo ìran wọn èyí tí a ti fi dá májẹ̀mú sínú ìjọba òkùnkùn. Ìjà wo tó ṣẹlẹ̀? Ẹ̀yin ọmọ ogun ọ̀run àpáàdì, ẹ gbọ́ ná, kí ló ṣẹlẹ̀ lóde ayé? Àbẹ̀wò tí ẹ lógún ká fi ìyànjú Yàwòdì kó má tiẹ̀ lè gbádìyẹ. Èwo ní káwọn tá a dè mọ́lẹ̀ kí wọ́n má rí tù sílẹ̀? Pàápàá jùlọ ẹni ìtàn èyí tí a ti fi ògo ìran wọn tí a ti fi dá májẹ̀mú. Yú àgùdẹ, ayú àgùdẹ, ó yẹ ìsọjí. Ẹ̀yin ọmọ ogun ọ̀run àpáàdì, okay now let's go. Ẹ kú iṣẹ́ takuntakun, okay now let's go. Ẹ gbọ́ ná, ìbànújẹ́ àti ìtìjú òun ló jẹ́ fún mi kí àwọn tí mo dè mọ́lẹ̀ kí wọ́n máa rí ìtúsílẹ̀. Ó tojú sú mi, pàápàá jùlọ nínú ayé ẹni ìtàn èyí tí a ti fi ògo ìran rẹ̀ dá májẹ̀mú. Nígbà tí bàbá ńlá rẹ̀ fẹ́ gbàgbára lọ́dọ̀ àwa Lúsíférì, ó fi ogójì ìran rẹ̀, ògo wọn ó fi pamọ́ sọ́dọ̀ wa pé kí wọ́n má ṣe rógo lò, a sì fún lágbára. Tábà ní àwọ̀ ẹni ìtàn, ó ní ìran ogún nínú ogójì, kò sì gbọ́dọ̀ rógo lò. Ọjọ́ tó bá ti pèrò àti rí ògo lò, ẹ jẹ́ kí á mẹ́mu rẹ̀ lọ. Àbí àgúdá kí lẹ rò pa lè ṣe sí? Your Highness ọlọ́lá jùlọ, èmi ìbá sọ wípé kí a pe ègún, kí a gbógun ẹni ìtàn lé lọ́wọ́ kó gbé lọ sóde ayé lọ́dọ̀ àwọn ẹlẹ́yẹ, kí wọ́n fi pamọ́ fódìdí 100 ọdún kó má ṣe rí lò. Ó káre, mo lẹ́kì àìdíà tó mú wá. A pè ègún báyìí. Ègún o! Ẹlẹ́kejì mo ní mò ń lọ yìí. Ègún o! Ẹlẹ́kẹta làjẹ́ ń jẹ tán. Ègún o! Your Highness ọlọ́lá jùlọ, ó yá ègún, mo fẹ́ kí o lọ sí òde ayé kí o lọ bẹ̀rẹ̀ sí ní pọ́n wọn lójú. Tó ń bá lè kọ́ máa lè bá, tó ń bá bá kọ́ máa lè mú, tó ń bá mú kó túbọ̀ sọnù lọ́wọ́ wọn. Wàá wá gbé ògo ayé ẹni ìtàn lọ sóde ayé lọ́dọ̀ àwọn ẹlẹ́yẹ kí wọ́n fi pamọ́ fódìdí 100 ọdún. Kọ́ máa wá bí ọ́ wípé bẹ́ẹ̀ ni tó kò bá pọ́ 100 ọdún lórí òkè pẹ̀ńkọ́, kó sọ fún wọn wípé a gbé ògo náà sórí sàárè rẹ̀, èyí tó túmọ̀ sí wípé ògo dé, ẹ̀mí pin, torí mo mọ̀ wípé kò lè pọ́ 100 ọdún ìyẹn lórí òkè pẹ̀. Ó yá ògo ayé ẹni ìtàn náà dà, ó yá gbà, máa gbé lọ. Your Highness ọlọ́lá jùlọ, máa jẹ́ iṣẹ́ náà
bí ẹ ṣe rán mi. Aha! Ẹ káre! Don't forget our miraculous dance. Eléyìí tí ẹ ti mọ̀ sí. Ìjọ agbára, ó yá, ìjọ agbára náà rèé. Àwa kédìdì àtúntìdé, yes yes àtúntìdé. Gbẹ́sẹ̀ 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 kẹtàyé mọ́lẹ̀ gbẹ́sẹ̀ 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 kẹgbé sókí gbẹ́sẹ̀ 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 kẹgbé bọ́dì. Aha! Ẹ káre! Ẹ máa jójó agbára lọ. Èmi ń padà sórí ìtẹ́. Àjùbà òun ẹyẹ mùgún ayé. Àjùbà òun ẹyẹ ọ̀run. Àjùbà òun ẹyẹ òṣòròǹgà òun. Àjùbà òun ẹyẹ mùgún ayé. Àjùbà òun ẹyẹ ọ̀run. Àjùbà òun ẹyẹ òṣòròǹgà òun. Ẹṣẹ́. Ó kan náà. Ẹgbẹ́ nǹkan. Lálùkò fọ̀n. Odídẹrẹ́ lè kan. Ní kétí ẹ̀ ní mẹ̀yàmẹ̀yà. yèyé sí ò sí o tá a fi pàpàdé pàjáwìrì. Kẹ̀kúkú ṣe nǹkan kan. Nítorí èṣù láìlógiri òkú. Àwa ni bẹ́rẹ̀ báyìí dá ẹ̀bẹ̀rẹ̀ burúkú tí ń jẹ́ látọ̀pá. Òbẹ́ ní mi ṣu mi kẹ́rù òbẹ́ ní mi onímọ̀ ṣu mi láàárọ̀ yóò ṣòfò. Nítorí rẹ̀ mo ṣe pèlè. Torí a fẹ́ gbà lálejò. Yèyé, a mọ̀ ṣe pé mo gbọ́ yé. Torí èṣù láàlú ògiri kò, abániwọ́rọ̀ bá rí dá. bẹ́ẹ̀ni Lẹ́sìn pípàjẹ́ pàjáwìrì. bẹ́ẹ̀ni. Ìránṣẹ́ rẹ̀ wá dáa. Káàbọ̀ ọkùnrin rẹ̀ ṣe ṣù. Ṣé èṣì o torí ìwọ ló pe pàdé pàjáwìrì. Ẹ̀yin ìyá o láti inú ìjọba òkùnkùn òun náà ti ránṣẹ́ sí yín ó ní ogun ẹni tàn rèé wọ́n ní ká bá wa gbé pamọ́ fódìdí 100 ọdún kó má sì rí ògo rẹ̀ lò títí láéláé. Ìyá tí n bá gbọ́ wíyé àtọ̀dọ̀ Lúsífèrì ló ti wá. Bẹ́ẹ̀ni. Ó sì ní òun fẹ́ ká fi ògo ẹni tàn ká fi pamọ́ sí àkàtà àwa ẹlẹ́yẹ. Bẹ́ẹ̀ni. Èyí ń fọ́gọ́rùn ọdún. Bẹ́ẹ̀ni. Èyí ò èmi wá láì dájú tó orí tó fi mọ̀ wípé kíná ti porúkọ kíná ti ẹ̀kọ́ ń bọ̀ wò ẹni ìtàn àbí kíná pé tẹ́ fi mọ̀ pé yóò lọ́gọ́rùn ọdún láyé. Ẹ̀yin ìyá o ogun ẹni tàn tí ò bá ní àǹfààní láti pọ́gọ́rùn ọdún lórí ilẹ̀ alààyè ẹ jẹ́ ká gbógo rẹ̀ sórí sàárè. Bẹ́ẹ̀ni bí a ṣe sí náà lọ sí ibùn torí pé a mọ̀ ní kó pẹ́ kó yá a sì mọ̀ ní kó yá kó pẹ́ ẹ wo ó ti di ṣíṣe. ìránṣẹ́ èṣù orí ẹ̀sẹ̀ wo ni ẹni tán sẹ̀ kí a fi gbógun ẹ̀ pamọ́ fọ́gọ́rùn ọdún. Yóò ṣàìní. Ẹ̀yin ìyá o ṣèbẹ́ ẹ̀yin náà ti mọ̀ pé bó ṣe bẹ́ẹ̀nu bíbélì pé àwọn baba ló ju èso èyí sì wá kà wọ́n mọ́. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ẹ̀yin ìyá o ogun ẹni tàn rèé. Báyìí gbé. Ọ̀ka abẹ́rẹ́ eré nǹkan. Ogún ẹni ìtàn ní. Àmọ́ o ṣíṣe wa kú. Ọlọ́bẹ ni ó ṣiṣẹ́ náà. Ọlọ́bẹ ń gbà ó dọ̀wọ́ ẹ̀ rẹ̀. Èmi lọ kẹ́sì wọn ló go rẹ̀ rè lórí rúùmù yìí. Ẹ wá gbọ́ ọmọdé yìí mú ọjà kó mọ̀ lè rí tiẹ̀ ra o. Bàbá bá wọjà á rí tiẹ̀ rà tó ní mú mi báyìí dọ́lọ́jà ké. Ràmí dọ́lọ́jà rà. Èyí tẹ́ wí lónìí ẹni ìtọ́ ti ra tiwa o. Ọ̀rà kú ọ̀rà tiwa ọ̀rà àrùn. Ẹ wá gbọ́ ó ṣe wà yìí ó ti da jáde apẹ̀rẹ̀ ó ti di kóòfó. Bí báàrì lórí ilẹ̀ alàyè àwọn ẹ̀dá wọ́n mọ̀ wò pé èèyàn nírìn ẹ mọ̀ pé kóòfó lásán. Ẹ wo yèyé ó ti di ṣíṣe. àti bàbá ọlọ́jẹ̀sọ àjàrà
tẹ́yìn sì ń ka àwọn ọmọ. bẹ́ẹ̀ ni. bàbá ló jẹ́ èso àjàrà. kì í ṣe nǹkan àwọn ọmọ. àmọ́ ẹlẹ́bẹ̀ ṣé bó yẹ kó ṣe kó lè bá rí bó yẹ kó ṣe rí. ó ti rí bẹ́ẹ̀. ọ̀ka ẹ̀. torí wọ́n ní àdáṣe ní mọ́ ohun mọ́ ìgbà kan ò gbúdọ̀ bẹ́ẹ̀ hun ni. mọ́. èyí tá a ti fẹ́ ṣe lónìí kò gbúdọ̀ hun wá. bẹ́ẹ̀ ni. torí wọ́n ní àkọ́pàjẹ àjẹ́rè kò lè dàbí tẹ̀ kejì. oore ẹ wo ìyá mo rí iná. oye bírí bíríbírí láàyè ló bíríbírí láàyè kókò. ìyá rẹ̀ yìí dán ká. ọ̀rọ̀ yìí kókò bẹ́ẹ̀. nítorí pé kí ni. igi lọ́dọ̀ ọmọ ní kòkò. bàbá ògùn ayé mi la fi pamọ́ fún dídí 100 ọdún yìí. ọmọ mi ṣé wọn náà ti wá rí ibi tí ògùn ọmọ ènìyàn gbé wà báyìí? àmọ́ tí o bá fẹ́ gba ògo yìí ó jà fitafita o ó gbàdúrà láì sinmi àti láì sáré òun ló fi gba ògo yìí o wọn náà ti rí ibi tó ògo rẹ̀ gbé wà báyìí o. èmi padà sórí ìtẹ́ o má sinmi o má sinmi o má sinmi o. iye aláàní mò ń láṣá tèmi bá mi ta ló wà ń bí ta ni màá ké pè ye somebody help pastor ye tèmi bá mi o. yes my brethren a ti di tó tají lójú oorun nígbà tí a mú rìnrìn àjò ó sàtọ̀ pastor lọ nígbà tí ó dọ̀dọ̀ pastor tó ṣàlàyé gbogbo tójú rẹ̀ lọ́dọ̀ pastor ẹ já ohun tó ṣẹlẹ̀ níbẹ̀. pastor yes brother Nìtàn kí ló ṣẹlẹ̀ ẹ wo pastor ibo lẹ wà mo wà ń bí ẹ máa bọ̀. brother Nìtàn kí ló ṣẹlẹ̀ ẹ wo pastor ó sí o ọmọ orí rẹ̀ sọnù nígbà tí mò ń gbàdúrà lọ́wọ́ ṣàdédé ni oorun gbé mi lọ àmọ́ nígbà tí mò ń sùn amúmìnrin ìrìn àjò kan tí mo rí bàbá yẹn tó wọ aṣọ funfun tó wá mú mi lọ sí inú aginjù ńlá níbi tí ó tẹ́ pásítọ̀ ẹ̀ wò kò sí ẹyẹ kankan tó ń ké níbẹ̀ ibẹ̀ dá gan ni ló wọ́n ṣàlàyé ibi tí a fi ògo ìdílé wa pamọ́ sí pàápàá jùlọ àwọn baba ńlá wa tó ti lọ èyí tí ó lọ gba agbára lọ́dọ̀ Lucifer tó jẹ́ wípé ó fi ògo ìran 40 àwọn ọmọdọ́mọ ẹ̀ ó fi ṣe pàṣípàrọ̀ agbára náà lélẹ̀ tó jẹ́ wípé èmi ni ìran 20 nínú ìran rẹ̀. ẹ wò pásítọ̀ bí ẹ bá ṣe fẹ́ gbà mí nínú ìṣòro yìí òun ni kí ẹ gbà mí ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́. brother Nìtàn ẹ kíra yín kú oríire. pásítọ̀ kílẹ̀ tún sọ yìí oríire kẹ̀. brother Nìtàn èmi tí mo sọ wípé kí ẹ kíra yín kú oríire kò ń ṣe wípé mi ò mọ̀ nǹkan tí mò ń ṣe. ṣé rí ogun tí Ọlọ́run tí ó bá ti ṣẹ́ òun ló máa fi hàn ìyẹn lójú ìran tàbí àlá. ẹ dúpọ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín níwọ̀n ìgbà tí ẹ ti mọ ibi tí ogun ti gbé ń jà yín ẹ ti mọ bí tí ẹ máa dojú àdúrà kọ. fún ìdí èyí bí Ọlọ́run tó bá ti fọ̀tá ènìyàn ni brother Nìtàn ẹ má jẹ́ ntàn yín kò lè pani mọ́ o. ní báyìí ṣíṣe tún kù èyí tí ẹ máa ṣe. ṣe é rí orí òkè tí bàbá yẹn mú yín lọ ẹ sì ń padà lọ́bẹ̀ yẹn lójú ayé. orí òkè èyí tí à ń pè ní orí òkè àtúnyàn níbẹ̀ ni a fi ògo ọmọ ènìyàn ni a fi pamọ́ sí. ṣe é rí orí òkè tí à ń sọ̀rọ̀ yìí bí ènìyàn tó bá fẹ́ ṣe oríire níbẹ̀ ni yóò ti yàn. bí ènìyàn bí a sì fẹ́ ṣe pàṣípàrọ̀ ògo orí òkè yìí náà ni. brother Nìtàn níjọ́ tí a bá fẹ́ lọ sí orí òkè yìí mo fẹ́ kí ẹ wà ní ìṣẹ́ra ọlọ́jọ́ 3. fún ìdí èyí mo fẹ́ kí ẹ mọ̀ wípé àwẹ̀ tí ẹ ń gbà kò tí ì tán. tí ẹ bá fẹ́ lọ sí orí òkè yìí pẹ̀lú ìgbàgbọ́ àti ọkàn kan ni
ǹjẹ́ ẹ ti gbọ́? Ó dà sà, mo ti gbọ́. Àmọ́ pásítọ̀, tí má fẹ́ lọ sí orí òkè yìí, ó yẹ kí ẹ mọ̀ wípé mi ò lè dá lọ. Àfi kí ẹ tẹ̀lé mi lọ gẹ́gẹ́ bí ẹni àmì òróró Ọlọ́run. Ó dáa, mo ti gbọ́, kò sí wàhálà, àjọ máa lọ ni. Ẹ ṣé gan sà, ẹ ṣé gan sà. Yes, àdìbàbọ̀ olówó ní hospital. Olúwa máa ṣàánú mi, má má jẹ́ kí n ṣiṣẹ́. Ọlọ́run ṣàánú mi, má jẹ́ kí n ṣiṣẹ́. Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi. Má má jẹ́ kí n fojú sunkún ìyàwó, má jẹ́ kí n fojú sunkún ìyàwó Jésù. Chief Williams, doctor, ẹ máa bọ̀ jẹ́ kí n rí lọ́fíìsì mi. Ẹ wo Chief Williams, ẹ kíra yín kú oríire. Kí ló ṣẹlẹ̀? Ìyàwó yín ti bímọ. Olúwa ṣeun o, Olúwa ṣeun o, mo dúpẹ́ gan ni o. Ọkùnrin ló bí àbóbìnrin? Ọkùnrin ló bí. Ẹ kíra yín kú oríire. Olúwa ṣeun o, ṣé mo lè lọ rí? Ẹ tí ì lè rí wọn báyìí, wọ́n ní láti lọ́wọ́. Àmọ́ tó bá tó time, ẹ jẹ́ kẹ́ ẹ rí. Ṣùgbọ́n ẹ make sure pé lọ get àwọn beverages kọ̀ọ̀kan wá, èyí tá a máa lò fún wọn. Ẹ má jẹ́ kó pẹ́. Ẹ ṣé gan ni dókítà, ẹ ṣé gan ni, mi ò ní pẹ́ padà wá. Ẹ ṣé. Ó wà lórí òkè pẹ̀lú àwọn àjẹ́. Dádì ẹ dúró, àwọn wo leléyìí? Ṣé wọ́n gbọ́dọ̀ lọ́gẹ̀ àti pé gan ẹwà aṣọ tó wọ́? Aṣọ wọn ń rùn dádì. Dádì aṣọ àwọn eléyìí ń rùn. Aṣọ bàbá ńlá bàbá rẹ̀ ń rùn. Ìwọ tó kú mọ̀ pa mọ̀nà ọ̀run mọ́lọ̀ yìí. Ìwọ tún lẹ́nu gbà láti sọ fún èmi pásọ tèmi ń rùn. Ǹlẹ́ o, alàgbà. Ọmọ kú sẹ́. Ìwọ náà bá kiri sádúrà gbàgbà. Ọtí rí gbà. Ọ̀bẹ mọ ẹ máa wo lòsì tó lóun ó gbòògùn ẹnìkan ìwọ fẹ́ pẹ́ ní ìtàn gbogbo rẹ̀ èé sílẹ̀ yìí ó tiẹ̀ gbà báyẹn àṣì ọwọ́ yín ni ògo mi wà lónìí tí mo ti rí ẹ lè lọ scot free láti ẹ̀jẹ̀ kí n lọ. tètè sẹ́ ẹ dúró ẹ lè lọ èmi lọmọdé ìsọ ìbò sí ògo tó jẹ́ pé ó ti lólógójì ọdún tó ti wà lọ́wọ́ wa látàwọn àwọn alágbára ńlá làwa ti jogún rẹ̀ láti ìjọba èṣù lọ́hùn
láti gbé láwà lọ́wọ́ pé káwa máa ṣe sí ìbáṣepọ̀ ká máa ṣeré déédé. Ìwọ wá sọ pé pẹ́pẹ́sẹ́ o ìwọ àwọn ò lè lọ sí sọ ìbò sẹ́mi. Ẹni bá mi ṣètò lórí ọ̀rẹ́ ní ẹgbẹ́ òpó ẹnu yín dákẹ́. Ẹni tó ti mọ òtítọ́ sì ṣetán láti sọ di òmìnira. Gbogbo yín pátá ẹ̀ tó ìtì ọ̀gẹ̀dẹ̀ tí a máa lọ dábẹ́. Ẹ wo ẹni tó ṣetán láti gba ògo torí a ti sọ wípé nínú ìwé mímọ́ àyà yóò pọ́n àwọn àlejò wọ́n á sì fi ìbẹ̀rù bójó sájáde níbi kọ́lọ́fín wọn. Tí ẹ bá ṣetán láti gbé ògo ẹni ìtàn fún láìpẹ́ láì jìnnà gbogbo yín pátá àtiwọ́ náà ẹgbẹ́ rẹ̀ ń kọ́sẹ̀ fọ́gá òun ṣe àjẹ́ ayé rẹ̀ bàjẹ́. Bẹ́ẹ̀ni ẹ sọ̀rọ̀ wọ́n kọ́ lẹ́nu bí àkàrà yìí bó ṣe á àwọn gbèsè ẹ̀rọ ní ọ̀dọ́ wọn kò fẹ́ gbogbo ẹni ìtàn. Ẹni ìtàn o ṣetán láti gba ògo rẹ. Yes daddy máa gba ògo mi ní èmi. Ẹni ìtàn bá tẹ̀ sọ̀rọ̀ panu abọ́kẹ́ ìbábọ̀ wípé lọ́rọ̀ kan ìbáwọ̀ fọ́hùn tí wọ́n ń tolú òtí fẹ́ǹ tejì gbọ̀nà wíyárẹ̀ kẹ̀wé tiẹ̀ kó mọ̀sẹ̀ takọ́sẹ́ yín sẹ́ láwùjọ òwú. wá gbọ́ ọtí rí mílíọ̀nù ọ̀fojú kan kú orí mílíọ̀nù ọ̀fojú karùn-ún. èmi ni olùkóso àyà náà iná lójú iná lẹ́nu ẹ̀kọ́ òkè oníbàtà túláṣì ọkọ mi. wo onítọ̀ ti fojú kàn mí lónìí ọtí fojú kan kú o. ọfojú kàn mí lónìí ọtí fojú karùn-ún. ńgbà. ó tó dá padà. Ìwé mímọ́ ti sọ. Ó ní láìpẹ́ láì jìnnà èmi ti mọ Olúwa òun ló gbà mí là ó sì ṣetán láti tú ẹni ìtàn sílẹ̀ torí ó ti mọ Jésù ní Olúwa. Ní báyìí ẹni ìtàn ìwọ fúnra rẹ ló jàgbá ògo rẹ. Dádì báwo lẹ ti fẹ́ kí n ṣe báwo lẹ ti fẹ́ kí n ṣe gbogbo nǹkan tó ń sọ mi ìgbọ́kàn tó ń sọ látàárọ̀. wọlé ẹ kì í sa ẹ ládùúrà. wá gbọ́ èdè kékèké ló gbogbo lọ́wọ́ mi. ẹni ìtàn má ṣe àmì. Bàbá ní orúkọ Jésù. Àmín. Ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù. Àmín Jésù. Agbára táwọn ọmọ Ísírẹ́lì lò lọ́jọ́ wọn ni tí Fáráò ṣègbé sínú òkú pupa. Ó yẹ ẹgbẹ́ wọ̀. Àmín Jésù. Ó yẹ ẹgbẹ́ wọ̀. Àmín. Ó yẹ ẹgbẹ́ wọ̀. Àmín. Ó yẹ ẹgbẹ́ wọ̀. Àmín. Ẹni ìtàn kò ṣetán láti gba ògo rẹ̀. Táwọn ọ̀yá ìjà. Ọlọ́sẹ̀ tẹ́ láti gbogbo rẹ̀. Èyí tó ń gbàdúrà tí ń sùn. Àbí? Lọ́rọ̀ bógo tó lọ. Ogun ọdún náà yìí wọ́n jẹ́ kò lè rọ́gò gbà lọ́wọ́ wa. Lóko bá yìí máa gbá bọ́ọ̀lù nísìnyí. Bọ́ọ̀sì bí wọ́n gbọ́ ààrẹ tọ́jà pé fún mi ní Báíbù yẹn. Kí ni eléyìí? Nítorí pé ó wà nínú ìwé mímọ́ pé àyà yìí yóò pa àwọn àlejò. Wọ́n fi ìbẹ̀rù bójú wọ́n fi sájáde níbi kọ́lọ́fín. Òṣùwọ̀n olóhùn ẹ̀sìn yìí ló gbàdúrà fún ààrẹ. Ó ẹsẹ̀ bẹ̀rẹ̀. Pẹ̀lú ẹni tó ń dárun mójú. Wo nítorí pé Ọlọ́run ti sọ wípé tí èmi bá mọ òtítọ́ òtítọ́ yóò sọ èmi di òmìnira. Èmi ti mọ òtítọ́ lẹ́ni ó ti ṣetán láti sọ mi di òmìnira. Dádì kí ni kí n ṣe fáwọn ẹni yìí báwọn lè fẹ́ kí n ṣe wọ́n dádì. Kò lè yí ọ torí ọmọ tó yẹ kó o ṣe. Ọ sì mọ tó kàn lọ́rọ̀ ayé rẹ bó ṣe wà yìí. Tí mo kàn fẹ́ kọ́ ọmọ bó ṣe wà yìí náà náà ṣe bá kú. Gbẹ́nu dákẹ́. Bẹ́ẹ̀ni. Ẹni ìtàn máa sọ pé agbára ńláńlá. Agbára ńláńlá. Agbára tó jagbára wọ wà nù Jésù. Agbára tó ṣiṣẹ́ yanu wà nù ẹ̀jẹ̀ rẹ̀. Agbára ńláńlá. Agbára ńláńlá. Agbára tó jagbára lọ wà nù Jésù. Agbára tó ṣiṣẹ́ yanu wà nù ẹ̀jẹ̀ rẹ̀. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Àti pálásẹ nípa ní orúkọ Jésù Kristi ní kí gbogbo ikú kó máa wó bẹ́ẹ̀. Dádì báwo lẹ ṣe ṣe. Ẹni ìtàn ibi tá a parí ògbó ayé rẹ sí. No. Dádì nínú kinní burúkú yìí. Bẹ́ẹ̀ ni agbára ayé òun náà fi parí iṣẹ́ náà. Dádì báwo wá ni màá ṣe gbà ògo mi nínú ẹ̀. Kò ṣetán láti gbà ògo rẹ̀. Bẹ́ẹ̀ ni dá. Bàbá ní orúkọ Jésù. Àmín. Ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù. Àmín. Nítorí a ti tilẹ̀kùn mọ́ àwọn ayẹkẹ́yẹ tí ó ń fò ní ọ̀gànjọ́ òru. Yes. A dẹ̀ ti pàṣẹ ẹnìtàn ṣetán láti gba ògo rẹ̀ padà. Ọ̀run ó yá ẹ dá padà. Àmín Jésù. Ọ̀run ẹ dá padà. Àmín Jésù. Ọ̀run ẹ dá padà. Ògo ẹnìtàn èyí tí a dè mọ́lẹ̀ sínú sìgìdì. Ó yá jáde wá. Àmín Dádì. Jáde. Orúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run ṣeun Dádì mo ti dá ògo mi padà.
yes mo ti gba ògo mi padà dádì olówó ṣe. ògo mi padà mo ti gba. dádì mo ti gba ògo mi padà bí a ṣe ń gbàdúrà á mú mi rí i pé mo ti gba ògo mi padà lọ́wọ́ àwọn ẹran tí ògo mi wà. ẹ̀yin náà rí bẹ́ẹ̀ ni dádì. bí ẹ ṣe rí lèmi náà ṣe rí. ọlọ́run ò ṣe o ọlọ́run ò ṣe ọlọ́run babalọ́lá ò mà ṣe o. ọlọ́run ti dá ògo yín padà kí ẹ máa gbé ní àlàáfíà kí ẹ sì wà nínú ayọ̀ ayérayé. bẹ́ẹ̀ ni. dádì inú mi dùn I'm so excited. dádì ẹ ṣé gan ni mi ò lè dúpẹ́ tán. bẹ́ẹ̀ ni sẹ́yìn náà ti rí nǹkan tá à ń pè ní ayé. nǹkan tá à ń pè ní ayé nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ ti wà ní ìgboro tó jẹ́ pé ògo ayé wọn sweet biscuit náà fi ń tà. ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Jésù Kristi wípé ẹ̀yin ti rí àánú gbà ẹ ti gba ògo yín padà. ní báyìí ẹ wólẹ̀ kẹ́jẹ́ ká gbàdúrà ká tó máa lọ ní. ní orúkọ Jésù. ní orúkọ Jésù. àmín. Olúwa a ti ṣiṣẹ́ náà bí o ṣe rán wa a sì ti gba ògo náà ọwọ́ ayé má jẹ́ kó padà ká wa. àmín Jésù. ọwọ́ ayé kò ní ká wa. àmín Jésù. ọwọ́ ayé kò ní ká wa. àmín. torí pé a ti mú òye. lẹ́yìn tí ẹni tán dé láti orí òkè tó gba ògo rẹ̀ wálé ẹ̀yà ohun tó ṣẹlẹ̀ lọ́dọ̀ pásítọ̀. a rí bàbá olówó pẹ̀lú pásítọ̀ tí ó wá dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ fún ọmọ tí ìyàwó rẹ̀ bí ẹni tán sì bá wọn bẹ̀. pásítọ̀ Chief Williams pásítọ̀ ẹ̀ máa ṣe gan ni o ẹ wò ó ọpẹ́ ní fọ́lọ́run ẹ jẹ́ ká máa dúpẹ́. mo ti sọ fún yín pé kò sí àgàn nínú bíbélì ọlọ́run ò fi yé wa bẹ́ẹ̀ pé àgàn wà nínú bíbélì kò sẹ́ni tí ọlọ́run dá ní àgàn ṣùgbọ́n àsìkò ní gbogbo nǹkan ṣẹ́yìn náà rí i pé ìgbà tí àsìkò yín tó ọlọ́run fún yín ní ọmọ tiyín ọpẹ́ ní ká máa dúpẹ́ fọ́lọ́run. ẹ wo pásítọ̀ mo dúpẹ́ gan ni o mo dúpẹ́ gan. ẹ wo tí wọ́n bá gun ẹ sínú mi ní òní kò lè kọ́ṣẹ́ ẹ wo mo dúpẹ́ gan ni o. ẹ wo pásítọ̀ ó wù mí kí n ṣe yín ní oore torí nǹkan tẹ́ ṣe nínú ìdílé mi ẹ jẹ́ kí n kó àkórùn gbogbo ogún tí mo ní tani bá jèrè ẹ̀. àmọ́ mo ṣetán láti ṣe yín ní oore. èmi kọ́ lẹ fẹ́ ṣe lóore ọlọ́run ni ẹ fẹ́ ṣe nǹkan fún. ẹ̀yin ẹ wá sílé ọlọ́run kí ẹ wá dúpẹ́ ohun tí ọlọ́run gbèrè lọ́wọ́ yín nìyẹn. ọlọ́run bẹ́ẹ̀ bá gúnyán fún ọlọ́run kò ní jẹ́ bí ẹ bá rúkà fún kò ní jẹ́. ẹ kàn ra nǹkan tó jọjú kí ẹ rà wá sílé ọlọ́run láti wá fi ṣe ìdúpẹ́. comes brother Enitan. pastor ẹ ká sọ sá brother Enitan ó ga o. báwo jẹ́ wá ní gbogbo nǹkan ẹ wo pastor aṣáájú dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà nìjàre mo kàn ní pé kí n tún yọjú sí yín náà ni. báwo jẹ́ wá ní báyìí ṣé gbogbo nǹkan ti ń jọra ẹ wo pastor mo mọ̀ kó máa jọra mo mọ̀ kó máa jọra mo nígbàgbọ́ tẹ́ bá ti nígbàgbọ́ gbogbo ẹ máa jọra. ẹ wo ẹ máa lọ ẹ lọ jòkó dè mí ní ìta àwọn arí yín ẹ jẹ́ kí n dá chief lóòótọ́. pásítọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi pe arákùnrin tó ń lọ yẹn. brother Enitan wọ́n fẹ́ rí òkè sà. ẹ jọ̀ọ́ ẹ má bínú sà o ẹ̀yin ni brother Enitan àbí bẹ́ẹ̀ ni sà. bí mo ṣe rí yín lóòótọ́ mi ò mọ̀ yín from anywhere but mo kàn rò wípé ọlọ́run rán mi sí yín láti ṣe yín láàánú. láti ṣe mí láàánú kẹ̀ bẹ́ẹ̀ ni ṣe rí èmi náà ti fìgbà kan wàánù ìṣòro rí tó jẹ́ pé mi ò rí ọmọ bí rárá ṣùgbọ́n owó wà ṣùgbọ́n ní ìsìtọ́ náà ti dá mi lóhùn mo dẹ̀ gbọ́dọ̀ ṣàánú fún àwọn tí ọlọ́run bá rán mi sí láti fi jẹ́ kí ọlọ́run mọ̀ pé mo mọ rírì oore tó ṣe nínú ayé mi. brother Enitan, what is your qualification? daddy sir mo mà ní masters mi dání mi máa ríṣẹ́ sí mà ní ṣùgbọ́n ẹ ní masters dání bẹ́ẹ̀ ṣe wà yìí. àmọ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín ìyá yín ti tán lè ní. mo ní company kan sí Sùúrùlérè. màá dẹ̀ fẹ́ kí tó bá di Monday kí ẹ kó
gbogbo CV yín wá kí n wò ó. Màá fi yín ṣe managing director ilé-iṣẹ́ náà. Sá mi gbọ́ yín sá. You had me right. Mo ní pé màá fi yín ṣe managing director ilé-iṣẹ́ náà. Èmi ìyẹn kò tún tán síbẹ̀. Ilé kan wà tí màá fún yín ètí ẹ̀ máa gbé. Kò tún tán síbẹ̀ o. Officials car wà ètí ẹ̀ máa lò tẹ̀ máa gbé jáde. Ẹ wò ó kò tún tán síbẹ̀ o. Bí Ọlọ́run ṣe rán mi sí yín ìṣe yín lóore nìyẹn. Ṣé ti gbọ́? Kí ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín. Ṣé ti gbọ́? Tó bá di Monday bí ẹ wá màá fún yín ní káàdì mi kí n tó kúrò níbí. Ẹ ṣé gan ni sá o. Ọmọ tí iná ara lànà o. Gbogbo nǹkan tẹ́ bá ti dáwọ́lé á máa yọrí sí rere. Chief Williams pastor Chief Williams. Inú mi dùn sí yín. Brother Nitan yín náà wá jókòó. Chief Williams Brother Nitan. Ṣé mo wí pé àtòrí nǹkan ṣe kan lọ́lọ́run ọba. Ẹ̀yin ní owó lọ́wọ́. Ẹ kò rí ọmọ bí. Brother Nitan ẹ̀yin rọ́mọ bí ṣùgbọ́n kò sówó. Ṣé wá rí i pé kò sí agbára èyí tó ju ti Ọlọ́run lọ. Ìṣètí èyí méjèèjì tí ẹ̀tọ́ Ọlọ́run wá Ọlọ́run gbé yín pàdé ara láti ṣera yín lórí. Chief Williams mo gbà ládùúrà fún yín wípé ọwọ́ yín á máa lòkè sí o. Mo tún gbà ládùúrà lẹ́ẹ̀kan sí pé gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere. Àmín pásítọ̀, àmín. Ẹ ṣé gan ni. Ẹ wò ó kò tọ́pẹ́ kékeré nìyẹn nínú orí tọ́lọ̀ ń ṣe fún wa. Ọlọ́run dá wa láti máa ràn yàn lọ́wọ́ ni. Ẹ wò ó Brother Nitan ẹ má sunkún mọ́, ẹkún ayọ̀ ni. Ọlọ́run ti gbógo fún yín lénìí. Ẹ̀yin náà mọ ìjà tẹ́ jà gbogbo yín tó yọjú. Ṣùgbọ́n fún ìdí èyí ẹ má jẹ́ kí ó pẹ́ kí ẹ tètè lọ rí Chief Williams nílé. Àmọ́ ẹ má dẹ́ gbàgbé láti máa wá sílé Ọlọ́run láti wá ṣe ìdúpẹ́. Àlàáfíà fún yín. Ẹ wò ó pásítọ̀ èmi fẹ́ máa lọ nìyẹn. Brother Nitan ẹ jẹ́ kí n rí yín níta kẹ́ wá gba káàdì mi kẹ́ lè máa dírẹ́sì mi. Ẹ ṣé gan ni o Chief Williams, ẹ ṣé gan ni mo dúpẹ́. Ẹ ṣé gan ni o. Abẹ́rẹ́ Ọlọ́run ó ga o. Abẹ́rí gbígbé ayé Brother Nitan ṣe wáyé padà. Àtòrí nǹkan ṣe kan lọ́lọ́run. The Lord is good all the time. Mo rọ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé. Tí ẹ bá bára yín nínú ogun kan tàbí òmíràn, ẹ má sàtọ̀ ẹnì kankan lọ o. Kò sí agbára tó borí agbára Ọlọ́run. Àlàáfíà fún gbogbo ojú tó ń wò wá nílé o.